Alákọ̀ọ́kọ́ náà ni faith-based security ni, that is Islamic security. Ìtumọ̀ rẹ̀ ni pé security tó lẹ́sìn, security tó ṣe tó lẹ́sìn. Ní gbogbo àgbáyé kò sí ibi tí security ti máa lọ́pọ̀lọpọ̀ àyè kò sí ibi tí security ti máa lẹ́sìn. Wọ́n máa ní pé ó wà fún secular state, ó wà fún democracy. Wọ́n wà ní gbé lórí ìgbàgbọ́. Ṣùgbọ́n ìyàtọ̀ tí alákọ̀ọ́kọ́ ò ní pé ẹ nígbàgbọ́. Ìgbàgbọ́ yẹn kò rújú náà ní Islam. Ìgbàgbọ́ lè jẹ́ ẹbọ, kéèyàn máa bọ Ògún lákàáyé kó lè bá ṣẹ́gun, kó lè bá lo ogun bọ̀. Bógun lákàáyé náà bá sì bínú sí, ó lè pa lójú ọ̀nà kó tó dójú ogun. Ìgbàgbọ́ sì lè jẹ́ ìlànà oní ẹ̀sìn míì bíi Christianity. Bẹ̀tì ìgbàgbọ́ cha faith-based security tàwí ò ní pé al-Islam. Islam ló advance jù ní gbogbo ẹ̀sìn tó rọrùn ló dé kẹ́yìn. Kò sáà bí táwà tako. Sẹ́mi yìí pé the best syllabus ọ̀nà the latest syllabus fún WAEC, NECO. Ìgbà tí mi ṣe WAEC, ó ti pẹ́ gbogbo ìwé tá a lò ń gbà yẹn bíi 12 nights, gods are not to blame. Béèyàn bá tún lo ìwé nẹ́sìn yóò fẹ́ lè ní. So the latest is the best. The latest book is the best. And the only way láti jẹ́ kí o ṣàṣeyọrí. So the latest ọ̀rọ̀ revelation, ìmísí Ọlọ́run, guidance from Almighty Allah. Ọlọ́run ló lo Mose láti guide àwọn Bani Israila. Ọlọ́run ló lo Mose láti guide bó ṣe lo àwọn kan ṣáájú wọn bíi Ibrahim, Noah. Àwọn ànábì ẹ̀bọ́n tí ń dé síra wọn ni ọ̀rọ̀ wọn ń kún ara wọn, ń kún ju ara wọn lọ nígbà mú bí ẹ̀dá náà ṣe ń pọ̀ ọmọ. But we are now in the world of technology, in the era of technology. Nígbà kan bàbá wa tí wọ́n fẹ́ sá fún àìntí ọ̀dà, wọ́n ní ká máa wo tẹlifíṣàn o, ìwòkú wà ń bẹ́ o. Lẹ́yìn sí wo tẹlifíṣàn gan mọ́ tó burú ju tẹlifíṣàn lọ lásìkò ní tó advance ju tẹlifíṣàn lọ, that is handset. Lẹ́yìn sí máa ń bẹ́nu tẹlifíṣàn náà bàbá yẹn ń sá fún gbà náà pé kọ́ bá àbẹ̀sìn wa jẹ́ mílíọ̀nù ní bẹ́nu handset. Àwọn òní tẹlifíṣàn lé bá mi ọ̀rà. Ṣùgbọ́n ẹ̀kọ́ kan a lè lọ yọ wò nílé ó lé. Bẹ́ẹ̀ ní ìsìn sẹ́ẹ̀tì ti kárí. So kò sí ti jẹ́ tẹlifíṣàn pé ó ní báyà jẹ́ báyìí. Náà ní tàbí kí lọ́bọ̀ ọmọ ìjẹ́ wọn á ní tẹlifíṣàn bí wò. So ó ń ṣiṣẹ́ lé iṣẹ́ tẹlifíṣàn ní àbò ń jókòó di tẹlifíṣàn. Tí wọ́n bá sọ pé handset ni ó lè wà ń kọ̀rọ̀ táyà tí ọmọ bá tiẹ̀ jẹ́ mọ́ kọ̀rọ̀ ná. The latest religion, the latest faith látọ̀dọ̀ Ọlọ́run òun là wá fi ṣe ìyàtọ̀ àkọ́kọ́. Ọ̀pọ̀lọpọ̀ ìmí èyí tí ẹlẹ́sìn kankan àtẹ́bọ̀ àti gbáwo wọn kàn sọ pé government security ni. But government security yẹn níjọ́ tí ojú ọ̀bà ká tó kó ojú Ọlọ́run nìkan. Níjọ́ tí ó lè rọ́nà lọ gan tí òfin ò lè mú tó kò òfin Ọlọ́run nìkan. Níjọ́ tí kò sí ẹnìkankan tó lè consider bóyá kò rí ẹni tí ó consider ní àràǹdì ni àbóhùn náà tí ó á di ọ̀gá débi pé wọ́n máa consider tiẹ̀ ní kì í ṣe pé ó tún máa consider kí ni o kò sẹ́ tó fẹ́ follow mọ́ àṣẹ tó bá pa làṣẹ ta ló kù tí ó control rẹ̀ àbẹ́nìkan ń bẹ láyé yìí tó lè kú tó lè dáa tán tí ò ní ní ìdí ẹni tí ó máa guide ẹ̀ tí ó máa tọ́ sọ́nà. So àwọn tí wọ́n fi ẹ̀sìn Islam tí wọ́n fi ṣe ìpìlẹ̀ sáfìsì wọn ìbí wọn ti fẹ́ẹ̀lì mọ́dọ́gbọ́n ṣàlàyé lọ́wọ́. Ẹ tó sì lọ mẹ́sìn míì ẹ̀sìn míì tó mú yẹn ó lójú tẹ́sìn míì lè ṣe and the best religion today Islam ni tó ò ní latest látọ̀dọ̀ Ọlọ́run ọba àlìkẹ́ọ́lá òun ni téèyàn ọba ti tẹ̀lé kọ̀ṣẹ̀sìn inna dina inda Allahi wà ní òun ní bẹ́ẹ̀sì yín kẹ́ máa gbálàyé yẹ dáadáa o. Ó ní ìyàtọ̀ àkọ́kọ́ tí a lè avoid ẹ̀ tó o bá ti mọ̀ wípé ò ní pọ́n Islam lé o ò lè serve as a security man under Tahawun security. You must believe in our belief.
that is Allah and his prophet Muhammad sallallahu alayhi wa sallam. Ṣẹ́gẹ́dì ọ̀rọ̀ mi sẹ́. So ohun tó mú kọjá pé over 20 years tá a ti ń secure ìlú Ìwó, wọ́n gbé olè mọ́ wa, wọ́n gbé pààyàn mọ́ wa, àsùn ṣọ́ọ̀ṣì ná, àjò ẹlẹ́bọ ná, àjò ẹ̀kọ́ ẹ̀ ná, àsì ná, àsì ṣe mùsùlùmí sùtá, gbogbo wọn lájọ dáàbò bò papọ̀ bó tiẹ̀ sí pé ìlú yìí ìlú Islam ni ṣùgbọ́n wọ́n rẹwà Islam lára security wa ẹnìkan ọ̀gbá kọ́ sọ pé security wa kò ṣàǹfààní fóun nílùú wo ojú ayé mo ti ń sọ yìí àṣírí tí ń bẹ ń bẹ òun ní nǹkan aláwọ̀kọ́ tí mo kọ́ dáa kọ́ sẹ́rí gbogbo ẹ̀kọ́ tá à ń kọ́ ní school tí kò bá ti sí múra ó ti dẹranko ó lè lẹ́kọ̀ọ́ lọ́ọ̀tọ́ kan tó kó good he is a good doctor ó lè máa bókù sùn ó lè máa bá aláàárẹ̀ sùn ó lè wò pé aláàárẹ̀ gan owó ń bẹ lára rẹ̀ jẹ́ kí wọ́n gé ẹ̀dọ̀ rẹ̀ kí wọ́n fi ṣòwò because ó ní faith so ó lè ní múra no faith no kíni o no múra no religion no faith ǹjẹ́ pé ní faith ní religion rẹ̀ tó máa guide ẹ pé yìí lọ́dà yìí ò sí kíni ọ̀dà tí security man ọba ti lọ́lọ́run kó máa bẹ̀rù ẹ̀ kó máa fi àwọn nǹkan márùn-ún bẹ̀rù Ọlọ́run ikú nìkan aláwọ̀kọ́ yóò tàn kí ló tó ń ṣe bí ẹni pé kò ní tán tara fi ń bẹ̀rù Ọlọ́run kí ló lẹ́ẹ̀kejì sáré níjọ́ tí ó kèmí nìkan gbogbo ilé la kọ́ jọranjọran àmọ́ ń gbọ̀dọ̀ wáyà ń bá palẹ̀ mímọ́ ilé Paris ilé Abuja ilé Ìbàdàn ilé Ìwó ilé Èkó yóò di tẹ̀lé ẹlẹ́ni àmì mi ní í ṣe ìṣòro rẹ̀ èyí tí ń mú lọ òun náà ni aṣọ tí wọ́n fi bòmí láṣìírí ní báyìí tó ti wọnú sàárè báyìí wọ́n tún wọ́n aṣọ kúrò lára mi yóò wá kó èmi nìkan nù sàárè tálá yóò bá ń bẹ̀rù kí sí sàárè là ń bẹ̀rù ẹni ó design sàárè tó fi yà sí tó tún fi kẹ̀sí là ń bẹ̀rù ó dẹ̀lẹ́ kejì láti àwọn kan tí Islam mú wá nìyẹn láàfin jọ pé táwọn security tí ó bá ti lẹ́kọ̀ọ́ ànìjọ́ lọ service and then coordinator àbí àrífù àbí nàkíbù àbí commander tí kò bá ti lẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam ànìjọ́ jẹ́ commander kankan adarí kankan àwọn lóun fẹ́ ṣe security àjẹ́ pé mọ́ kọ́kọ́ gba ẹ̀kọ́ náà kọ́kọ́ mọ Ọlọ́run táà ń ṣe kíni táà ń torí ẹ̀ ṣe ẹ̀sìn gẹ́gẹ́ ti àlàyé tí mo ń ṣe yẹn mo ń dojú kọ yín mo dẹ̀ ń dojú kọ ẹ tó bá ń wà náà pé ẹ̀yin ẹ má gbàgbé ẹ̀sìn ni ẹ fi ṣe kíni ọ̀rọ̀ mi yé ẹ̀sìn yẹn là ń pè ní faith so pé security tó pé àkọ́kọ́ àkọlé yẹ òun náà ní kọ́ mọ Ọlọ́run kó súnmọ́ Ọlọ́run kó ṣètò Ọlọ́run kó gbàgbọ́ yé iṣẹ́ Ọlọ́run mẹ́sẹ̀jì Ọlọ́run tí ṣe al-Islam adúgbò ọ̀dọ̀ Ọlọ́run alhamdulillah pé experience more than 20 years mo sọ yìí gbogbo gbà ọdọọdún oṣooṣù ọ̀sọ̀ọ̀sẹ̀ jojoojúmọ́ every hours nínú wa ń dùn pé a ṣe mistake láti má fẹ̀sìn ṣèpìlẹ̀ tí a bá fi ẹ̀sìn ṣèpìlẹ̀ ẹ̀ gan tọ́ọ̀gì ló kù tẹ́ jẹ́ and anybody ló lè hire yín and anything lè change ṣe nínú Ọlọ́run ṣe fún wa ní wípé lágbèdè ẹnìṣẹ́ ọ̀gá yín kan rí ẹ̀yìn ẹnìṣẹ́ ọ̀gá yìí ń tọ́pọ̀ jù ní pé wọ́n ṣe wá káàkiri àwọn oríko àfa àwọn ìgbèríko ni kódà onílé kíó tó tó ń kọ́ ọmọ ń kíó ń wá ṣe ni ọ̀gá yín dẹ̀ ni tí ọ̀rọ̀ kíkọ̀ bá ní background Islam àti faith ẹgẹ́ nìṣẹ́ ọ̀tọ̀ ní nǹkan tẹ́ máa kọ́ lára rẹ̀ ẹ̀sìn máa rí ibi tí ó ti rape ọmọbìnrin kan ó ti máa gé orí ẹnìkan tí ààrẹ ṣe ó gé orí ẹ̀ dànù ó lè dẹ̀jẹ̀ gan kẹnu pé agbára tún dé gbogbo nǹkan tẹ́ máa rí lọ́dọ̀ ẹni pé ẹbẹ̀rù sàárè o ẹbẹ̀rù ojú ẹ̀ta pa di Ọlọ́run ẹ má yan ẹni ìjẹ o kò sí àkàtà ilé kọ́ọ̀sì lára rẹ̀ tẹ́nìkan bá ṣe ìwà kan tó bá ti yàtọ̀ síwà rere ìbẹ̀rù Ọlọ́run òun ní yí ọjọ́ àwọn kíni o ọ̀gá ayé kan náà tó rè kò sígbà tẹ́ rí bàbá wa àlífà Akínọlá bàbá mi nù àfáà mi ni gẹ́gẹ́ bólúkọ àgbà náà sì jẹ́ àfáà mi mo fi yọ̀ǹda olórí Jésù pé lọ́mọ dúró tiẹ̀ tẹ́ ẹ̀ bá rí lọ́dọ̀ yín ọ̀dọ̀ wọn ló sì kíni lọ́wọ́ ìyẹn ṣe wẹ́ ọ̀kan náà ọmọ sọ́lẹ̀ kí n sọ pé ọmọ dúró ń bẹ̀ bẹ̀rẹ̀ tẹ́ ń tọ́ pé tèmi náà jẹ́ ọmọ kéwù lọ̀gá mi níwọ̀n àti ọmọ kéwù sí
ọ̀gá gangan mo tì síbẹ̀ à ń gbádùn rẹ̀ lọ́dọ̀ bàbá wa àbá gbádùn ṣé bàbá sọ pé ọjà lè rí ṣé bàbá ní ọ̀rọ̀ rẹ̀ sún àwọn àní ó tún burú débi pé níta-ò lè ṣe máa ṣe lé ní àrùnkùnrin ẹ̀mọ́ tí jókòó ráyà yá ráyà jókòó báyà bẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́ security ṣùgbọ́n tá a bá wò báyà àbúrò ẹ̀ pé ní àwọn afáà náà ni wọ́n ti jókòó mìíràn iṣẹ́ security ní lóòótọ́ ṣùgbọ́n bó ṣe wà wọn cso àkóyè wọn pè security àfáà wa bàbá wa lefa sheikh abubakar sheikh mukaddam hussein wọn jẹ́ olórí gbogbo islaudin kí ló dé nítorí wípé àwọn ìgbàgbé ìpìlẹ̀ wa àìsí fọ́ńbù àní bá ti ń bọ̀ àní bàjẹ́ àfikún ni kìí kọ́ àwọn àdàrú torí pé àrò bá ní kankan akọyin lẹ́yìn kẹjẹ kó yẹ yín ẹtún wà dúró rẹ̀ ó ní olórí jésù kọ̀mándà kejì lè yíyẹ ó gẹ́gẹ́ lá mú lọ pé ọyá lọ́dún ti àwọn bàbá wa tí ìbáyìí pé nǹkan bá yẹ important báyìí ló lè bá yín àtàwọn nǹkan tó jẹ pé ìpìlẹ̀ ni àti nígbà tẹ́ bá fẹ́ máa make decision but gbogbo sáfíìsì 10% ló kù fáwà 90% àníkọ́ lọ fáfáwà a sì ń ra àlùbáríkà rẹ̀ àdó àwa sì ń gbà ọlọ́run rí pàníyàn wa da àwa náà àwa fi àfihàn rẹ̀ níbi ìgbésẹ̀ wo la gbé táàfìmọ̀ pàníyàn yín dà náà lọ́jọ́ jẹ́ bẹ́ẹ̀ ta ní bẹ́ẹ̀ nù àwọn kọ̀mọ́dà yín tẹ́ẹ̀gá lè ròyìn ẹ̀ láìdá á ti yọ dànù kò tí ẹ̀ lé di kọ̀mọ́dà láìláì tààwọn security wọ́n ń tààwọn security ní tó fi jẹ́ bẹ́ẹ̀sì fún Islam ní pé ìkan jáde wá wọ́n jáde wá tàjùdí gbogbo ohun tí wọ́n ń pè ní ọ̀nà fèsùn àwọn ọ̀gá security bẹ̀rẹ̀ irùngbọ̀n rẹ̀ kò lè fà kápẹ́tọ́ọ̀gì ni tààwọn security yóò ti fà á máa ranjú àbójú ẹ̀ lé tààwọn security kan tó dà ìkan tó rè wọ́n náà bọ̀ bí yìí tààwọn security kan tó rè ẹ́ rí pé ṣé ìjọ ọkẹ́ téèyàn bá sùn lọ lọ́kàn èèyàn balẹ̀ àbẹ́ òní balẹ̀ ẹ̀yìn fi Nàìjíríà security hàn yín ojú ti ẹ̀ lé díẹ̀ but kò disappoint àwọn ọ̀gá ẹ̀ wọ́n máa ń ròyìn ẹ̀ ní pé ọmọ rẹ̀ kódà àwọn náà wá ń jẹ́ wọ́n jẹ́ kí gbogbo ọ̀gá máa rí láìlé lórí ẹ̀ lérí ibi tẹ́ẹ̀jì rí security àwọn kò ní disappoint kí láṣìírí aláwọ̀kọ́ tí mo sọ yẹn ni ẹ má fẹ́ sìn lẹ́ o lórúkọ ẹ jí ẹ má ṣèkà o ẹ má dòró o ẹlẹ́ẹ̀kejì tí àwọn security tó fi yàtọ̀ òun náà ni wọ́n ní ẹ̀kọ́ tí ẹ bá léèyàn mọ́ lọ́hùn sórí nítorí fẹ́ ṣe náà ẹ̀kọ́ ọmọ ẹ̀kọ́ tí àwọn security ní ó pín sọ́nà méjì àkọ́kọ́ al-ilmu bil-muhimma kí ló ń fẹ́ ṣe àwọn security ó yé pé kí la fẹ́ ṣe ó yé wal-ilmu bil-waqi ó tún wá mọ kí ni ń lọ ó current ìyẹn lọ́fà tó yẹ pé irú cost ẹ parí ẹ̀nà certificate ń wókè gbogbo yín náà lẹ́jẹ̀ sí kọ́ọ̀sì àwọn ìjọba ló ṣe èyí fún yín ìjọba àwọn tí wọ́n pè ní àyọ́sẹ̀ NDLEA àbí àjọ tí ń gbógun ti drug kí ló yẹ tí àwọn kan sọ pé àwọn yọ̀ǹda àwọn láti wá dá wa lẹ́kọ̀ọ́ wọ́n ní ìdí ká support àwọn wọ́n rí sẹ́dọ̀ pé kò sí ẹni tó ṣe irú ẹ̀ rí lọ́sùn yìí ọ̀gá pátápátá lọ́sùn ó rí iṣẹ́ tá a ṣe kò sẹ́ni ó ṣe irú ẹ̀ rí lọ́sùn yìí ó sì jọ lójú pé kìí ṣe ọlọ́pàá lóye agbé lọ ọlọ́pàá ní tiẹ̀ tá à ń gbé fún ẹ̀yin ọ̀gá ọlọ́pàá ọ̀daràn bẹ́ẹ̀ ń bì ìtọ́ bá jẹ mọ́fin ní tó fi ń láàlẹ́ pé ọlọ́pàá ní ó yẹ kó handle èyí wọ́n á rí ayé pé ìtọ́ yẹ kí ó yẹ kí NDLEA kó handle òun náà la gbé lọ fún wọn a mú ọkọ̀ tí ń ta igbó tí igbó kúnú ẹ̀ ìgbà tí wọ́n lọ rí wo igbó yẹn tí wọ́n bá tà á lẹ́yìn 100 million naira ni igbó tí ará Ìwó mú lọ́sẹ̀ kan débà tí ó sọ̀rọ̀ yìí ní gbogbo ẹ̀rùn rú pé wàhálà dé torí kò sí ẹni tó ń ta irú gbóhùn níwò ọ̀gá wọn nù. wọ́n tó di jákèjì kò tún sí ìpọ̀sẹ̀ kan àtúntò mú mi
ó tó yá tó mú mi àwa gangan wá request lọ́dọ̀ wọn pé ẹ̀yin lẹ fẹ́ ká cooperate pẹ̀lú yín ó yẹ á lẹ́kọ̀ọ́ nípa títí yìí náà á lẹ́kọ̀ọ́ àwọn ọlọ́pàá wọ́n dá wa lẹ́kọ̀ọ́ àwọn lọ́ọ̀yà náà kọ́ wa lẹ́kọ̀ọ́ àwọn lọ́ọ̀yà wọ́n jẹ́ ká mọ tófin Nàìjíríà fẹ́ fún private kíni o security níbo la láwa ìwọ la gbọ́dọ̀ ṣe ọlọ́pàá náà sì tún dá wa lẹ́kọ̀ọ́ a sì ń bọ́ ọlọ́pàá ṣe ọlọ́pàá náà ń bá wa ṣe níjọ́ tá a sọ fún ọlọ́pàá pé lọ́ọ́ mú àtijọ́ tó ọlọ́pàá sọ pé ẹ dákun ẹ bá ní mú ìtọ́ ọlọ́pàá ò lè ṣe wà táwa lè ṣe tí wọ́n bá tọ́lọ́pàá bá yìnbọn sáwọn ọmọ kan ní ìsìn ìbọn lè mọ́ wọlé kí wọ́n rìn wọ́n dùndùn àwa òyìn yóò wọlé o because àwa ní ọ̀gá Ògùn lákàáyé ọba tó dá Ògùn lákàáyé làwa ń bá ṣe ọba tó dá Èṣù láàlú ọba tó dá Oòduà ọba tó dá gbogbo ilé ayé ọba tó dá àlìjẹ̀nù irúnmọlẹ̀ àwọn ohun gbogbo nǹkan gbogbo agbára yìí láàólà. wala quwwata illa billah. mo sọ pé ọ̀gbọ́dọ̀ hàn bá níbi tá a bá wà ọyá ìbọn mi yóò kọ gbọ́dọ̀ wọ àwọn bí dáa àlìjẹ̀nù tí ó gbé wá tó bá ti rí ọgbọ́dọ̀ ọ àyàfi kápá náà sàskárù wa láàárọ̀ lóko wọn ní kíní kan èèyàn ọ̀gá ọlọ́pàá ò lè yìnbọn àlẹ́tọ̀ láti yìnbọn ṣé òfin fún yín láyè kẹ́ yìnbọn ọyẹ yìí ọgbọ́dọ̀ wọlé ni ẹni tí ò wọlé sí láàrí tọ́jà tí rí táwọn ń bẹ yọ wọlé wàláhì yọ wọlé ní tó ń gbénu wa ọkọjá tí ń gbénu rẹ kí ni ń gbénu ẹ gbogbo tí ń gbénu rẹ ọkọjá bẹ́ẹ̀ sánmà àmọ́ tí ń gbénu tí àwọn ló ní sánmà títí bẹ̀rẹ̀ abẹ́rẹ́ náà ni Allah jalla jalaluhu la hawla wala quwwata illa billah. ọmọ ya I understand in time ṣe ìgbà tí ká kàn ṣe gírígírí pé ẹ̀sìn lásán no ilé ayé náà tún yí a àmọ́ aláwọ̀ àmọ́ ibi tí ò yẹ ká sí kíni ó lè máa jọ agbófinró lójú pé láì mú bọn lọ àwọn tó kó bọn lọ gan mú wọn tìmọ́tìmọ́ ọ̀gá ọlọ́pàá ìbọn wọn rèé àwọn náà tán rèé ní tí wọ́n jí náà rèé ẹ wàá mú bọn lọ bó lẹ́sẹ̀ á mú wọn ẹnìkan ọkọ̀ òṣèlókè tọ́dẹ̀ ń tọrọ bọn ẹnìkan òṣèlókè tọ́dẹ̀ ń tọrọ kíni o wọ́n rò bí bóyá bàbá dọ̀dọ̀ wa náà pé bóyá ọkàn lè léwọ̀ nǹkankan ọwọ́ rò bí ọlọ òní lọ àmọ́ ọlọ́run ò sì dojú tì wá láti gbàtà àti ń ṣe kíni torí pé lẹ́yìn kọ́ ọmọ tí wọ́n ń pè ní ẹ̀sìn kọ́ ọmọlé ayé lóko kọ́ ọmọlé ayé ni wọ́n máa ń pè lọ́gbọ́n ọlọ́run sọ pé tẹ́ bá fẹ́ pèpè sẹ́sìn ẹ pè pẹ̀lú kíni ọgbọ́n ẹ tí ọba ti ọ̀rá sáà ń di situation àwọn èèyàn ọ̀rọ̀ ọlọ́run tó rògbò onímọ̀ nípa rẹ̀ ọmọ ṣe mistake láti gbé kalẹ̀ ó ṣe mistake láti apply rẹ̀ because ó understand ìlú tó wà ó understand àwọn èèyàn tí ń bẹ́ẹ̀ ó understand the condition àwọn tó ń sìnkíni tó ń bá sọ̀rọ̀ ọmọ tí wọ́n need ọmọ tí wọ́n need ọkọ̀ máa sọ̀rọ̀ jáwò tí ọba tí tó lọ́wọ́ sọ pé ó tó nítorí ó fi sẹ́yìn ó fi síwájú omi tó yẹ kó o fi wẹ̀ náà ló gbé mu. Because I understand the situation. I understand the situation. A sì lẹ́kọ̀ọ́ nípa ẹ̀. A sì fẹ́ kọ́lẹ̀. A dẹ̀ tún make research. Ẹlẹ́ẹ̀kẹta títa àwọn security fi yàtọ̀. Ó ní pé kò farapamọ́ ọ̀lẹ̀ mọ́ gbogbo èèyàn ní. Kò kí ṣe security tó lọ sá sínú igbó. Security tó yẹ pé tó bá ń rìn gbòòrò àwọn èèyàn mọ̀ sí ẹsẹ̀ ń àti ń béèrè yìí. Gẹ́ẹ̀tẹ̀ lẹ́ẹ̀kẹta yẹn tẹ́ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa sọ pé àwọn gúdù ní àwọn lè jà àwọn kẹsẹ̀ àwọn kọ́gbá àwọn káwo secret court ni wọ́n àsáàfù èèyàn ló jẹ́ kọ́ yẹ pé kọ́ mọ̀ lè rìn láàrin èèyàn àfarapamọ́ fọlọ́pàá bẹ́ẹ̀ náà lẹ́kọ̀ọ́ àwọn owó lọ́dà yín lẹ́kọ̀ọ́ ní ìsìn ẹ̀dẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà láti mọ́ gbé ọlọ́pàá wá ẹni wá dáa lẹ́kọ̀ọ́ road safety ẹni wá dáa lẹ́kọ̀ọ́ lawyer wá dáa lẹ́kọ̀ọ́ even politician kí ló ń bẹ lọ́dọ̀ tí náà tẹ́fẹ́ sọ yàtọ̀ sí káwọn kẹ́kọ̀ọ́ nípa ọlọ́run tóró lọ ẹnìkan ṣoṣo tá a lè fara tì tá a fi lè defeat ẹlòmíì lẹ́yìn náà tó wá kẹ́kọ̀ọ́ nípa ọmọ èèyàn náà ó yé wa understand the situation ìtọ́ wa parí ẹ̀ ni pé àwa wà fáwọn èèyàn ló jẹ́ ká máa rìn láàrin wọn a lè má àwọn èèyàn nítorí pé àwọn náà la fẹ́ ṣàrùn ibi à ń lọ
nígbà tí ọlọ́run ọba tó dé ká súnmọ́ òun òun gan tó dé fi ní ká súnmọ́ òun ni kó lè lò wá fáwọn èèyàn ibi à ń lọ tá a fi ní ká kẹ́kọ̀ọ́ nípa báwo ni nǹkan ṣe rí dèdí ẹ̀kọ́ wo ló yẹ ká ní òun náà ní ká lè fi sáàfù àwọn èèyàn bàbá wa súnmọ́ àwọn èèyàn òun lọ́pọ̀lọpọ̀ ìgbà tó bá mo sọ̀rọ̀ kan fún yín mo sọ̀rọ̀ kan jáde ọ̀nà sàlẹ̀mẹ̀ ló ti ṣẹlẹ̀ ṣọ́ọ̀ṣì ń wá ọmọ wọ́n sì ṣètànjọ́ Sunday wọ́n bá wọ́ ọmọ kékeré kan tí wọ́n bá rí ṣọ́ọ̀ṣì ni àbẹ̀tí rántí ẹ̀yin tẹ́ wà lọ pírísàn yẹn ẹ̀yin wọlé wà lọ pírísàn yẹn kẹ́ ẹ̀ náwó ẹ wò bá ń gbé sí àwọn tó wà lọ pírísàn nù ọ̀gá yìí náà wà ń bẹ ọ̀gá yìí náà wà ń bẹ àtọ̀gá yìí náà ṣọ́ọ̀ṣì ni o wọ́n á lọ police station wọ́n ti wá gbogbo inú igbó wọ́n ti wá gbogbo táláàjí ọmọ gbé ìjọ kejì wọn ò rí ìjọ kẹta wọn ò rí wọ́n á lọ sí police station ọlọ́pàá àwọn ọba fún yín nímọ̀ràn kí n sọ báyìí àwọn ọba fún yín nímọ̀ràn ẹ lọ ráǹtà àwọn wọ́n bá yín wà pé because èdèdè èèyàn tẹ́yìn lè sọ pé ẹ fẹ́ lò gbogbo ọlọ́pàá tí ń bẹ ní police station wọ́n àti wọ́n wá tí ìtàwọn security gbogbo nǹkan wọn ẹ̀ka wọn tó tó ìkejì àárín ìgboro là wà àárín àwọn èèyàn láwà adẹ̀ láwọn informant tá a ránṣẹ́ àti tabari informant 50 tá a ránṣẹ́ pé ẹ máa fún wa ní information àwa ní 150 ó jù báyẹn lọ bíi 1000 àránṣẹ́ ṣùgbọ́n ó ti kára rẹ̀ pé tí n bá ti rí tàwọn ò ní sọ fún kódà àwọn àrípọ́ọ̀tù sọ́dọ̀ ẹlòmí ok wọ́n kó ṣọ́ọ̀bù ẹnìkan níbi ọ̀sẹ̀ kan ààbọ̀ sísìn wọ́n á fẹjọ́ sọ tàwọn wọ́n ti fẹjọ́ sọ ọlọ́pàá náà bẹ̀tẹ̀ ní odidi ẹni tó sọ pé ẹ lọ fẹjọ́ sọ tàwọn pòfẹ́sọ̀ lọ sọ fún wọn pé ìgbà táwọn afẹ́ mọ̀ sí ìwádìí ẹ̀ àwọn èèyàn kan ni wọ́n ń contact pé ẹ fáwọn aláwọn information báyìí ẹ fáwọn aláwọn information báyìí ní táà ń ṣe yẹn ọlọ́pàá náà nírú ẹ̀ bẹ́ẹ̀ amọye tọ́lọ́pàá bá ní 10 100 láwà ní ìyẹn lọ́wọ́ àtọ́ kí ọlọ́pàá fi lè fún ọ nímọ̀ràn pé ẹ bá sọ fáwọn tàwọn àwa aláwa padà mọ bí ọmọ wà àṣọ ọmọ yẹn sọ́kàwé ṣọ́ọ̀ṣì ńgbà wọn tí ń ṣèṣìn lọ́wọ́ lọ́mọ ti bọ́ọ̀nù sọ́kàwé akọ́wà àwọn àdúgbò yẹn tí ọ̀sọ́daràn kan ní àdúgbò yìí torí gbogbo ọ̀daràn tí ń bẹ láàlẹ́ sọ pé ọ̀daràn ni ọmọ ló sì máa gbé ìwé gbé ọmọ jásẹ̀tì gbà ní owó kì í jásẹ̀tì gbà orí òkú lọ́ọ́ máa wú ìwọ́n ti ẹgbó lọ́ọ́ máa tà gbogbo oríṣiríṣi ọ̀daràn tí ń bẹ pátá ní security wa lè sọ ọ̀pọ̀lọpọ̀ nǹkan nípa rẹ̀ yóò kì í ṣe ọ̀daràn kò í ṣe ọ̀daràn gójì nǹkan àbí kò ṣe gbá because àmà jà káàkiri lásán ni so tí nǹkan tó wá ṣẹlẹ̀ ládùúgbò kan ta ló lè ṣerú nǹkan yẹn mú fún bẹ ní area yìí Sunday ń bẹ ní area yìí ẹjẹ́ á bẹ̀rẹ̀ investigation látọ̀nà ọ̀dọ̀ rẹ̀ because kò sí any crime tí kò kì í fi mistake lẹ̀ principle security ni kò sí crime kan ẹ máa rí mistake kan tẹ́ fi trace ẹ̀ so bẹ́ẹ̀ àwa bá wọn wò lọ pé ọ̀daràn wo ló fẹ́ wà níbí ó tún bọ́ sójú gbó bẹ́ẹ̀ rẹ̀ yìnyín fún mọ̀ràn pé iṣẹ́ ti wo sọ́kàwé wọ́n bá wo sọ́kàwé bá bọ́ ọmọ ń bẹ̀ láti rí kí sẹ́ǹtàn gbalẹ̀ rẹ̀ padà bá gbà padà security wa fún gbogbo èèyàn ni ìyẹn gangan lọ́lọ́run bá fi ń pọ́n wa lé ẹlòmíì lè máa ń mọ̀ wá gbà sọ owó osùnmọ̀ àwọn aráàlú wa tó bá nílà ká ibi léèrè ẹnu tó mọ̀ yóò sọ ìyẹn ni pé Islam máa prevail kí ló dé nítorí pé tá a bá sì ń lo ẹ̀kọ́ ẹ̀ tá a ṣàṣejù tá a bá ń lo ẹ̀kọ́ ẹ̀ tá a bá níyàn wa jẹ́ tá a bá ń lo ẹ̀kọ́ ẹ̀ tá a sì ṣe sùúrù ọlọ́run á rí a pé ajíṣẹ́ òun ajíṣẹ́ ọlọ́run nítorí pé àwọn èèyàn máa rí ìwà rere tí Islam ní wọ́n á rí lára tiẹ̀ mú orí lára ẹlòmíì wọ́n ò rí lára tiẹ̀ pé bí mùsùlùmí kan rí àbí lẹ́wọ̀n àbí ọlẹ̀ pẹ́ kí ló tí wà tí ń fi dá lọ́wọ́ sọ fún pé àbọ́lọ́ ń ṣe wù nìyẹn wọ́n gẹ̀ẹ́tì òdodo lọ́dọ̀ rẹ̀ àbí wọ́n gẹ̀ẹ́tì ìwà rẹ̀ tó dáa ni níparí ọ̀rọ̀ mi ẹlòmíì lè máa rí pé kí ló dé tẹ́ wá ń ṣẹrú àwọn èèyàn káàkiri báyìí sọ́lọ́run ò ṣẹrú wa ẹ wá dúró sáfíìsì tọ́lọ́run bá ń ṣe fún wa tí ò gbà kankan wọ́n lè máa sọ fún yín pé kí ló dé àwọn èèyàn ó sùn èèyàn wà ẹ máa rìn káàkiri tó because àwọn security wide ju any other security lọ
wọ́n lè máa sọ bẹ́ẹ̀ sí ọ àbí kí wọ́n náà máa wò pé wàhálà òun ni mọ̀ ń bá káàkiri báyìí táwọn security kọ̀ wá áfítà owó ìsọ́lù wa kì í pé ààfin fún wa lówó àbí ìjọba ń fún wa lówó àbólówó kan ń gbówó lẹ̀ rárá àfi help àwọn aráàlú wa ni 98% gbogbo sáfìsì wa ẹ̀ lè bá kọ́bọ̀ ń bẹ̀ èyí tẹ́ bá kọ́bọ̀ ń bẹ̀ bíi 2% àbí 1.6 kankan percent tẹ́ bá ń bẹ̀ wọ́n bùn wa ní ẹgbẹ́ ìṣẹ̀ wọ́n bùn wa pé inú wa ti ẹ̀dùn ẹgbà táwa bá ti reject ẹ o bóyá àwọn leader sọ pé ẹgbà káwọn máa wò pé bóyá inú òdùn sáwọn tọ́lọ̀ wà dí ọlọ́run dín inú gbèsè ayé wa ọ̀dàrú àdúgbò ọ̀dọ̀ náà ṣùgbọ́n èyí ni mo ń ṣe wá sí ọ̀rọ̀ kan yìí fún pé níta ẹ̀ ń gbé lọ yìí òun lọ́ dáa jù nù sẹ́ kápẹ́ nù Islam ni kò síṣẹ́ kankan tí yẹn lè ṣe nù Islam ọ̀lọ́ hajj òkírun òyìnbó fìlà ọkà Kùránì kò síṣẹ́ kankan tó lè ṣe nù Islam tó ní ládàá tó ń tẹ̀ ń ṣe ọ̀nà ìtẹ́pẹ̀ jihad nù ó ṣe nísìnyí ìtẹ́pẹ̀ ní jihad nù kó provide security kó gbìyànjú báwo ni òtítọ́ òṣìṣẹ́ kí ni yóò ṣe múlẹ̀ kó tàn ká kó gbìjà ẹni tí ò lẹ́ni tí ó gbìjà rẹ̀ kó fìdí òtítọ́ múlẹ̀ kó mọ́jà alábòsí ò ṣàbòsí ẹni ẹ̀sìn ṣàbòsí mọ́jà wọn yẹn jẹ gbé jihad ló kọ́ wa ní ìtànṣe Islam ló kọ́ wa ní ìtànṣe àṣìdùpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ẹjẹ́ ìjọba kan fún yín o you are the best because odidi life yín lẹ fi ilẹ̀ láti sáfà àwọn yẹn ẹ̀yàn máa wò pé kí ló tẹ́ fẹ́ràn wa tó báyìí tẹ́ wá fi odidi life yín lẹ̀ wọ́n mọ̀ pé ẹni ó dá wọn là ń tijú mọ́ wọn là Yorùbá ò yọ ẹ máa wò pé akẹ́ni sáfìsì yìí ṣe alágbára tó báyìí tẹ́ wá fẹ́ kú nítorí ìlú nítorí aráàlú nítorí igbá ẹ̀sùn àwọn èèyàn sùn kí ló dé wọ́n mọ̀ wípé àwa ní ẹ̀kọ́ àmọ́ tí wọ́n mọ̀ ntó yé àwa ọkọjá ntó yé àwọn ntí ò yé wọn lọ́jọ́ wọn béèrè question kákẹ́ ọba yé wọn ni wọn ò ní wulẹ̀ kú question wọn kàn máa wò pé àwọ̀ lọ yóò làwọn náà wà tó máa ṣe táwọn èèyàn yìí ń ṣe torí pé tó bá dọjọ́ àlìkíyàmà ànábì ní ojú méjì kò ní wọná kàárí náà láéláé àlìjánnà lé ẹ̀ kàárí iná láéláé bẹ̀lẹ̀ àti pé yóò wọná ojú méjì ni ayé ní bákàtí mi ní khashyatillah ẹnikẹ́ni tó pé wọ́n ṣe wá sí fún yín mọ́ ni wàá dé lẹ́fù pé a máa sunkún tí ó ronú kan lọ́wọ́ yóò rẹ̀ sunkún sí àpẹẹrẹ tí ń sunkún yóò máa túbá yóò sì máa jìnnà ṣẹ̀ṣẹ̀ irú ojú yẹn tí máa ń lami lójú kò ní rí náà jáde mọ́ àfi tó bá change lóko tí kò fi wá pa lórí ìranù kí lẹ́yìn kejì ayé nù sahara fi sabilillah ojú tó sáyẹ̀sù sójú ọ̀nà Ọlọ́run tó ṣe àìsùn tílẹ̀ tó bá ti sú nìsín ẹ̀ ní wálé àlọ́ ọmọ kan náà ọmọ mi ó ti ṣàìsàn lọ security ọwọ́ adé wá súnmọ̀nà kù ìdánilẹ́kọ̀ọ́ kan sì ń bẹ táwọn ọmọ pè ní structure yóò bẹ̀rẹ̀ láago 4 yóò parí kásùbà tó àwà rí ń bẹ̀ àwọn yòókù rẹ̀ ta ní punishment ní pé mọ́sáàsì lẹ́sùn mo ní kò náà lọ sí kíni kọ́ lọ sọ mọ́sáàsì ìpàdé kó sùn kò tó parí sí Ọlọ́run because aslu service tó Ọlọ́run wọn náà ní ọ̀rọ̀ Ọlọ́run tó yí ọ ọwọ́ adé ọ̀rọ̀ lọ sùn mọ̀nà kó ẹ̀kọ́ lọ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run kó tó lọ rè sùn so ìjọ kejì lè tó wọnú ilé kò lè wọnú ilé inú mọ́sáàsì ló ṣe kíni ní àti ẹ̀yà àsùbá inú mọ́sáàsì ló wà títí di ọjọ́ kejì inú mọ́sáàsì nílé rẹ̀ kí ló dé nítorí pé tá a bàjẹ́ kí èèyàn lẹ́kọ̀ọ́ nípa Ọlọ́run iṣẹ́ wa ìṣòro ó ṣe àwọn tó lè ṣe àwọn tí wọ́n ń yọ̀ǹda owó fún ni níbi tójú owó ò sì ká àti bí agbára owó ò sí wọ́n ti ń baṣẹ́ ìjọba jẹ́ tí wọ́n máa ń san sálárì tó wà pa fún yín ẹ̀ máa ṣe ṣùgbọ́n sálárì ọ̀ràn yín máa ń ní kọ̀ọ̀ràn ẹ̀rí ọkàn kọ̀ọ̀ràn òtítọ́ sálárì ń lè mọ́ tó ọkọ̀ tó máa wá wà kú wà káàkiri ní táwọn àpò lè tó ọ ní hasbi Allah wa ni'mal wakil kọ́ ọlọ́lọ́nú kí Ọlọ́run máa rán ọ létí mọ́sẹ̀ yìí ṣe rí perfection wa níbi ká current ó ní ọ̀jẹ̀ adi Boko Haram fúnjọba tàbí ká di tọ́ọ̀gì faraàlú because a máa láwá a máa tíjọba fẹ́ a máa táràlú fẹ́ a máa bá ṣe lè handle aráàlú àwa gan ìtọ́pọ̀ jù nù yín ló tún níbi títí ń ṣe wáàsí nígbà tó bá mú tọ́ọ̀gì àbẹ̀ tó dáràn ṣé ìyàlọ̀ kan àbí kọ́kọ́ bá sọ̀rọ̀ ṣé ìwọ́n tó ti ṣe wáàsí báyìí èèyàn tó pé kò kì kírun tẹ́lẹ̀ ó ti ń kírun ó ń wà páàlé tẹ́lẹ̀ kò wà páàlé mọ́ ṣé lọ́wọ́ fẹ́ mú ọ̀daràn kan lára ṣe pé lílù lọ́kàn
ó ti rí n tó fi rí ìkíní ìkejì tó rè rí wípé a sì lè bá sọ̀rọ̀ ó yẹ kó lè ṣe kíni yàtọ̀ sí ẹni tá a ti wá rí pé ó ti rófin bí wọ́n àti ka igbó mọ́ lọ́wọ́ ẹ̀pá àwọn èèyàn ti rófin wọ́n ti kọjá òfin èèyàn àti kíni ọlọ́run òfin tí èèyàn tó kọ́ lẹ̀ lófin Nàìjíríà òfin ọlọ́run gan ẹ̀ mọ̀ pé ẹni ìkà ọ̀ ń ta gbókórí àwọn èèyàn lè bá máa kíni ọ̀pọ̀lọpọ̀ crime táwọn èèyàn ń wù igbó number 1 rẹ̀ àti mukumu lọ́jọ́ máa le tẹ́bárẹ́ ń tọ́ pààyàn tó sáyà ní ìkàlágbárí ẹ lọ wo condition rẹ̀ ó ti fa nǹkan yó àbẹ́ẹ̀kọ́ ni tẹ́ ẹ bá kó àwọn ọ̀daràn 10 kalẹ̀ 9 nù wọn ní ọjà pé máa mú gbó tàbí kọ́ máa mú nǹkan míì tó tún burú jù gbó lọ àdúgbò rẹ̀ ọlọ́run ní sẹ́yìn lónúgbò ẹ kẹsàn rẹ̀ lára ọmọ yín gbogbo ọmọ yín ní ọ̀dà ẹ gẹ́gẹ́ fúnra yín ẹ kẹsàn rẹ̀ láyé ilé ayé yín ọ̀rọ̀rùn ilé ayé yín ọ̀rọ̀rùn kò ní nira ẹni ó jẹ gbèsè ọlọ́run ó bá san ẹni tí ò ní ọlọ́run ó fún ibi àwa kù sí tá a fi ń ṣe ọlọ́run àbí bí a kù sí táwọn èèyàn láìkẹ́ ọlọ́run kó tún wá sí ń bẹ̀ èyí tá a fi ṣe ọlọ́run kọ́lọ́run ó darí ẹ̀ jù wá àmọ́ èyí tá a fi ń sin ọlọ́run mọ́jẹ́ àfilẹ̀ mọ́jẹ́ ọ̀rẹ́ wa ọlọ́run jẹ́ ká a máa lékún ní ìgbàgbọ́ ni ìwà wa má bàjẹ́ ẹ̀rí ọkàn wa má bàjẹ́ àníyàn wa má bàjẹ́ iṣẹ́ wa má bàjẹ́ ẹ̀mí ogun ẹ kú àpèjúwe tó dáa tẹ́ fi lélẹ̀ gbogbo àwọn tí wọ́n ń mọ òdodo wọ́n ti ń ró òdodo àwa gan kí ọlọ́run pé bó ṣe ṣe wá bó ṣe ṣe yìí ọlọ́run níjẹ́ ẹ̀rá padà ṣe burú you are the best mádàmà tí ẹ bá fi ntọ́lọ́run ọba tó fi pè wá ní the best sílẹ̀ kuntum khayra ummati you are the best nation ukhrijat linnas ìyẹn ni pé ẹ jáde sáwọn èèyàn ìjẹ́pá jókòó kà mọ́sáàsì o àkọ́kọ́ tá a fi jẹ́ the best ni pé our social services national services our humanity services tẹ́ pé security ló le jù mbẹ́ tẹ́ ń ṣe ẹ jáde sáwọn èèyàn kí ẹ sọ pé sí mùsùlùmí nìkan nurse lọ́lọ́run wí the best àkọ́nù so bí mùsùlùmí sílẹ̀ kọ̀ dáa tó akídà mi dáa mánì mi dáa fíkìú mi dáa ìgbáyà mi dáa àmọ́ àwọn èèyàn ògùn àǹfààní rẹ̀. So the best and the most dangerous people or social services today is the security. Today, alhamdulillah, ọlọ́run fi pọ́n alẹ́ pé ẹ̀ ń ṣe you are the best wallahi you are the best. Ìjọ tí ẹ̀bà wa mọ pàtàkì ń tẹ̀ ẹ̀ ṣeun wà useless àkókò rẹ funfun kò mọ́ra rẹ̀ ní kíni. ẹlẹ́kejì jẹ́ the best tu'minuna billah iman tá a bá ti fi iman nílẹ̀ a máa jẹ́ the best ìyẹn ni pé gbogbo nǹkan ń ṣe nítorí ọlọ́run àdẹ̀ ń sin ọlọ́run àdẹ̀ ń sọ òfin ọlọ́run tu'minuna billah kuntum khayra ummatin ukhrijat linnas ta'muruna bil ma'ruf ẹ̀ ń pa àwọn èèyàn láṣẹ dáadáa wa tanhauna 'anil munkar ẹ̀ ń gbógun ti ìbàjẹ́ pé kí ìbàjẹ́ ọmọ sí wa tu'minuna billah ẹ̀sìn gbàgbọ́ walau amana ahlul kitab àwọn oní secularism àti democracy tánà bá ní irú ìmánì tẹ́ fi tẹ́lẹ̀ ni lakana khayran lahum wọn bá dábí tiyín minhumul mu'minun alẹ́ ráwọn amómìnì kọ̀ọ̀kan láàrin wọn wa aktharuhumul fasiqun ọ̀pọ̀lọpọ̀ wọn ó ń bàjẹ́ ni wọn ẹgbowó sálárì yín ẹ̀ tó wá ń lọ àwọn èèyàn lápò gbáà alẹ́yìn náà máa ń ṣe ẹ̀ ń bá ṣe bẹ́ẹ̀ nù yín ò ti di ara àwọn tí Kùránì wípé wàkísàrò mùlùkínì fàṣìkùn déédéé òótọ́ ìbẹ̀rù ọlọ́run ọ̀dọ̀ wa o ẹni sánkú àmín ayé yín ò ní bàjẹ́ àmín mo ṣe wí fún yín kọ́nà jórí bẹ́ẹ̀ fún yín náà subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun alhamdulillah.